káàbọ̀ sórí àkọ́tún ètò àjọrò ní ìkànnì Àwaarawa TV eléyìí tá a wà lórí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé bí àwa ti ṣe ń ṣe ìṣe wa ní àṣà wa ní kò lè sú wa kò lè rẹ̀ wá. A máa ń tojúlé lójúlé láti lọ mọ bí ọbẹ̀ gbẹ́dùn ni. A tún ti dé fún ti sáà yìí tí a sì ti kalẹ̀ sí àkàtà ẹni ńlá èèyàn pàtàkì olóṣèlú àtàtà láwùjọ ọ̀rẹ́ mẹ̀kúnnù. A ti dé sákàtà àwọn fún ti sáà yìí níbi tá a ti máa ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí ohun gbogbo tó rọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ibi tí nǹkan lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Àti ẹ̀rín ni ìbéèrè àárín ni àbẹ̀rẹ̀ à ń pàdé ẹni lọ́nà àṣàyẹ̀sí ẹni Sekinat Adégòkè Yusuf lórúkọ ti tèmi. Fún ti sáà yìí ẹni tí èmi àti wọn tájọ máa ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ní àárín bíi wákàtí mélòó kan sísìn tí ó mọ̀ lọ sọ́wọ́ wájú. Wọ́n ti fìgbà kan rí jẹ́ alákòóso ní orílẹ̀-èdè Nàìjíríà fún ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí sáà wọn tó wá sópin ní ọdún 2019. Bí wọ́n bá tiẹ̀ ní èèyàn jẹ́ èèyàn pàtàkì, àwọn tó bá ti gbé ṣe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ la fi máa ń kan sára sírú ẹni bẹ́ẹ̀. Láti ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ni wọ́n ti bọ́ sí ẹ̀ka òṣèlú níbi tí wọ́n ti jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n nígbà náà lọ́hùn-ún. Nígbà tí wọ́n sì tún tẹ̀ sí ọwọ́ iwájú wọ́n tọ̀ ọ́ kẹ́ṣẹ́kẹ́ṣẹ́ wọ́n ní wọ́n bọ́ sí ẹ̀ka pé amòfin nípasẹ̀ òfin bí a ti ṣe ń fi òfin jìjàgbara gba àwọn aráàlú lẹ̀ àbí láti fi tó àwọn èèyàn sọ́nà tí ó sì jẹ́ pé látìgbà náà títí di àkókò yìí wọ́n wà nínú òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Táwa ni mò ń perí o ta ni mò ń sọ̀rọ̀ nípa wọn. Ẹ jẹ́ kí n máa ní kí máa kí wọn káàbọ̀ sórí ètò. Wọ́n ní ẹnu onípọ̀n báyìí láti ń gbọ́kàn ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́ta. Ẹ kú dédé àsìkò ìsà. Ẹ káàsán. Ẹ bá wa dárúkọ yín fáwọn. Orúkọ mi ni Dr. Abdulrahim Adébáyọ̀ Shittu, ọmọ ìlú Ṣakí tí mo tún jẹ́ lọ́ọ̀yà gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ṣe sọ mo tún jẹ́ olóṣèlú láti bí 40 ọdún sí àsìkò yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní kí a máa rí ipa kó nínú òṣèlú ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Tọ́ kí a má dènà pẹ̀lú àsìkò tá a wà yìí kò ń ṣe àsìkò pé bóyá ọ̀rọ̀ òṣèlú ni o àbọ̀rọ̀ òṣèlú kọ́. Ẹ jẹ́ àṣẹ ìgbéléwọ̀n ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀kan lára ikọ̀ ẹgbẹ́ òṣèlú APC ní igun tó ti ń parí lẹ́yìn nínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́bàtẹ̀ ní ká ṣe ìgbéléwọ̀n ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ àti pàṣẹ ètò ààbò ká ti pàṣẹ rẹ̀ ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí Ọlọ́run bá tún ìlú tò kí Ọlọ́run sì mọ̀ dáàbò rẹ̀ bo gbogbo ọmọ Nàìjíríà. Láìsí àní-àní ètò ààbò tí ó ṣe pàtàkì ni torí tí ò bá sí ààbò ẹ rí i pé kò sí nǹkan míì tí èèyàn lè rí ẹ̀mí ṣe. So ètò ààbò ṣe pàtàkì. Ó dẹ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tí ó mọ tó ń lọ wípé láti bí ọdún 12 náà ni hílàhílo ti wà Nàìjíríà lórí ètò ààbò. Ẹ rí i pé ibi tó ti bẹ̀rẹ̀ náà ni ọ̀rọ̀ Boko Haram ní àti bí ọdún 12 tí mo sọ náà ni ó ti bẹ̀rẹ̀ kúlẹ̀kúlẹ̀kúlẹ̀ débi tí ní àsìkò kan local government 18 ní apá ìlà ìwọ̀ oòrùn ìyẹn north east náà ni ó jẹ́ pé àmì ìjọba kankan ò tiẹ̀ lè sí mọ́ tí ọlọ́pàá ò ríbi dúró sí sọ́jà ò ríbi dúró sí àwọn local government ò ríbi dúró sí àwọn aráàlú pàápàá àwọn alákatakítí wọ́n lé wọn kúrò ńbẹ̀ tó jẹ́ pé àwọn alákatakítí à ń pè Boko Haram yìí àwọn ló ń ṣe ìjọba ní local government 18 tẹ́ a sọ yìí. Ní ìjọba tí àná wọ́n gbìyànjú ó jọ pé wọ́n gbìyànjú ìyẹn lábẹ́ ìṣàkóso PDP Jonathan àti PDP ṣùgbọ́n ìgbìyànjú wọn aráàlú ò tiẹ̀ ní ìgbàgbọ́. Àwọn tí wọ́n sì ti lé kúrò ní àwọn ìlú wọn àti àwọn agbègbè wọn ò gbà pé ìjọba tiẹ̀ ṣe nǹkan kan rárá ńgbà náà.
so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìgbà tí ìjọba APC ó fi dìbò wọ́n sọ pé nǹkan mẹ́ta pàtàkì làwọn fẹ́ mójútó. Wọ́n sọ̀rọ̀ ààbò, wọ́n sọ̀rọ̀ ìgbógun ti ìwà ìbàjẹ́, wọ́n sọ̀rọ̀ ọrọ̀ ajé wa ní Nàìjíríà. Ẹ̀ẹ́dẹ̀ pé bí wọ́n ṣe débẹ̀ láàrin ọdún kan gbogbo local government 18 táwọn ajàjàgbara yìí àbí àti ẹ̀dínkùn àwọn alákatakítí tí wọ́n ń ṣèjọba lé lórí, ìjọba Buhari ó ní ṣiṣẹ́ àkóyawọ́, wọ́n sì rí iṣẹ́ náà ṣe débi pé gbogbo ohun tí ń jẹ́ Boko Haram ní àwọn local government 18 yìí wọ́n lé wọn wọgbó, léyìí tí ó fún àwọn ọlọ́pàá àti àwọn sọ́jà àtàwọn local government àtàwọn ilé ẹ̀kọ́ láti lè padà sí àwọn ìlú wọn. Ẹ má ní gbọ́ ẹ̀wọ̀ dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu lórí àwọn ikọ̀ Boko Haram tẹ́ ń sọ yìí, wọ́n mà ṣe ń ta bí elépè. Láwọn àkókò tá à ń gbọ́ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn, àwọn ọmọ tó ń lọ jí kó ní Kàntàgárà, àwọn míì náà tó tún lọ jí kó, táwọn Dapchi wà ń bẹ̀ lábẹ́ ìṣàkóso yìí ni o. Bó ti jẹ́ nìyẹn, ṣe rí béèyàn ò bá wọn ní ẹni tí ò bá níwọ̀ yẹ̀ kò mọ tá à ń ṣe ń bẹ̀. Àwọn tó wà ń jọba wọ́n mọ ohun tí aráàlú ò mọ̀. Awakọ̀ kan náà bá àti ẹ̀sìn ìjọba ń sìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yé wa. Ṣe rí pé wọ́n sì ń ta bíọ́bíọ́ káàkiri. Ṣáà lè fi wé pé òdìdí local government 18 àmì ìjọba kan Nàìjíríà kan wọ́n gbọ́dọ̀ sẹ́ńbẹ̀ fún bí ọdún 5 ni wọ́n fi lé ìjọba kúrò ní àwọn local government tá à ń sọ yìí, ni wọ́n fi lé àwọn aráàlú kúrò tí wọ́n ń ṣe àtìpó káàkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. In tí wọ́n ń ṣe ní ìsìn lẹ́yìn ìgbà tí wọ́n ti lé wọn kúrò ní àwọn àyè tí wọ́n ti gbà tẹ́lẹ̀, lẹ́yìn náà tí wọ́n ti tún lé wọn kúrò ní tá à ń pè ní Igbó Sambisa níbi tí wọ́n fi ṣe headquarters. Ìjà tó kù tí wọ́n ń jà ní ìsìn náà ni à ń pè ní soft targets, suicide bombing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni ó di nǹkan mọ́ra tó ń lọ sọ́jà láti lọ pa àwọn èèyàn ẹ̀ ní rí kó kọ sójú ẹ̀, kò sẹ́ni tí ó sì fura tí ó fi ṣe aburú tí wọ́n ó ṣe. So irú yẹn ń ṣẹlẹ̀ káàkiri, kì í dẹ̀ sí Nàìjíríà nìkan ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀. Ẹ rí i pé tá a bá tiẹ̀ wá wò pé North East tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ káàkiri ló ti wà, irú ti Kankara adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n rí wọn tètè gbà padà. Ṣe rí ibi tí àwọn Dapchi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ̀ ń sọ, bí ẹ bá kófìrí pé àwọn tí wọ́n jí kó wọ́n wà níbì kan, àwọn tó sì jí wọn náà wọ́n wà ń bẹ̀. Even tẹ́ bá identify ìwé pé ibi tí wọ́n wà níyì ẹ lè fi bọ́ǹbù pa wọn rẹ́, àwọn nìkan kẹ́ fi bọ́ǹbù pa rẹ́, àwọn tó kó pàápàá ayé tún pa àwọn náà rẹ́ mọ́. So ìjọ ọpọlọ níjọba àpapọ̀ gbọ́dọ̀ jà pẹ̀lú àwọn ará bí láti rí wípé wọ́n negotiate, wọ́n wọ̀nà láti negotiate. Ẹ̀ẹ́dẹ̀ rí pé inú àwọn èyí tí wọ́n kọ́kọ́ nílẹ̀ Haúsá látara negotiation yẹn wọ́n rí àwọn kan gbà padà. So ìnira tó wà ń bi irú ogun tó wà ń sìn pẹ̀lú àwọn Boko Haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé mọ́ta ni ọ̀tá. Irú gẹ́gẹ́ bí àpèjúwe tó bá jẹ́ ogun tí Nàìjíríà àti ìlú míì ń jà, àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n wọṣọ ogun Nàìjíríà, àwọn ọmọ ogun tìlú kejì wọ́n wọṣọ tìlú wọn. So ẹ lè identify, ẹ lè dá wọn mọ̀. Bọ̀ bí nǹkan ṣe rí ń sìn, àwọn tí ó gbógun ti Nàìjíríà wọ́n ṣe regular army, wọ́n èyí sáwọn tó ní uniform, àwọn aráàlú náà ni wọ́n lè ní. So àwọn ìnira yẹn wà ń bẹ̀. Tí a bá wá ní ká wo bí ìṣàkóso yìí ti ṣe wá sọ̀rọ̀ lórí ètò ààbò tó, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni ò sí sáàbò mọ́. Pàápàá láwọn àgbègbè ibi tá a tún wà ìjínigbé, pani nípakúpa. Nígbà tí bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí àwọn èèyàn sọ̀rọ̀ ní ẹgbẹ́ òṣèlú APC ní àkí gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ kó jókòó gírígírí o, àmọ́ wọ́n ti dá padà pé ẹ lọ bá ààrẹ Muhammadu Buhari tí orí ò bá ti dá gbogbo ara náà ni. Ṣe rí àtijọba àtàpapọ̀ àti ti state o, béèyàn ò bàbá wọn wí èèyàn gbọ́dọ̀ fi làákà ìbáyàn wí. Irú ẹni tí yóò ṣe kidnapping tí ó gbé yẹn ṣé ni ó fún ọlọ́pàá notice, àbí gómìnà ni ó fún notice, àbí president ni ó fún notice tí wọ́n ó fi lè gbégbésẹ̀ láti dènà tán fẹ́ ṣe yẹn.
kò sẹ́ni tó máa give notice. So ìyẹn ni ibi tó fi yàtọ̀ nìyẹn tó fi jẹ́ pé ìjọba kọ́lọ́hún àdúrà ló yẹ ká mọ fún àwọn ìjọba wa kọ́lọ́hún ràn wọ́n lọ́wọ́ débi pé tí àwọn aburú yẹn bá ti ń ṣẹlẹ̀ kí Ọlọ́run jẹ́ kí wọ́n lè tètè máa rí iṣẹ́ ṣe lórí ẹ̀. Ṣé wàá rí ní tó ṣe pàtàkì tí a ní láti tún sọ gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan, ẹni tí ó hùwà bàjẹ́ kò ní fún yàn ní notice. In tí a ní láti a bá ń rọ̀ ìjọba tàbí tá a bá ń bẹ̀ ìjọba tàbí tá a bá ń accuse ìjọba, ó yá mọ́ bára wa náà wí ṣe báwọn ọmọ Nàìjíríà náà ló ń hùwà kíwà yìí. Ṣé ìjọba ló rán wọn pé kán máa jíyàn gbé? Ṣé ìjọba ló rán wọn pé kán máa pààyàn ń pakúpa? Àwa tó ṣe rí rí olórí kó dáa ju aráàlú lọ. Bí kùdìẹ̀kùdìẹ̀ bá wà lórí olórí kan, ṣé tẹ́ ẹ bá mú olórí yẹn kúrò, ṣé ìdánilójú wà pé ẹlòmíì tẹ́ ẹ fi sí ni ó ṣe ju bẹ́ẹ̀ yẹn lọ. So gbogbo wa Nàìjíríà la ní ìnira la ní problem. Àwọn èèyàn lọ́tún ló sì ti ń pariwo pàápàá ó wá láti ọ̀dọ̀ àwọn ikọ̀ láti apá àríwá orílẹ̀-èdè pé kí ààrẹ Muhammadu Buhari kí wọ́n pààrọ̀ àwọn olórí àwọn òṣìṣẹ́ elétò ààbò. Látìgbà tẹ́yìn náà sì ti wà ní ara ìṣàkóso yìí náà ní ariwo kí ló ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n bi yín, ṣé tí wọ́n bá pààrọ̀ wọn sáwọn áńgẹ́lì ni wọ́n fi. Yóò sì tún yàtọ̀ bí àwọn tó bá tún kí ni ìyàtọ̀ ṣe rí pọ́pọ́lọ́ ṣe àwọn tí wọ́n ṣẹ̀ kó wá yẹn ṣé wọn ò sí ní Nàìjíríà mi ń sìn? Ṣé wọn ò sínú àwọn tí wọ́n jọ ń ja ogun yìí? Ṣé rí bí ìgbà tí ẹ bá wà lójú ogun tẹ wálẹ̀ ń change olórí tó ti ń ṣe ìgbìyànjú fún ọdún méjì mẹ́ta mẹ́rin ó ti mọ húlẹ̀húlẹ̀ ó ti ní planning wọ́n ti ní gbá wọ́n ti láwo ẹni yòówù tẹ ẹ bá ṣẹ̀ṣẹ̀ gbé wá níjọ́ ẹ bá kọ́ gbé wá àwọn aráàlú rẹ̀ ọkọ̀ mọ́ kí àwọn ọ̀rẹ́ rẹ̀ ọkọ̀ mọ́ súnmọ́ lórí kí ni wọ́n lè rí látara. Kò sẹ́ni tí ó mú ìmọ̀ràn kankan wá pé bó ṣe ṣe iṣẹ́ yìí tí ó fi ṣe àṣeyọrí nìyẹn. So èmi ò rò bó bá làákà ìmú nígbà tí ẹ̀ ń bá wà láàrin ogun kó yẹ pé báyìí yẹn lẹ́ pé ẹ fẹ́ ogun láwa ogun gidi ni kódà ara Ọlọ́run tún ṣàánú wa pé ìgbà tí ìjọba Buhari dé torí pé àwọn ìjọba òkèèrè mi tán ti ń ṣe ta nǹkan ogun wọ́n ní ìgbàgbọ́ nínú Buhari pé kì í ṣe pé ó kàn fẹ́ ọ́dà nǹkan ogun fún nǹkan tó yàtọ̀ sí ní tí wọ́n ó forí ẹ̀ sọ àbí òye. So kíákíá tí ó ti béèrè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ogun wọ́n tà fún bí wọ́n bá sì ta nǹkan ogun náà pàápàá bẹ́ẹ̀ bá ọ́dà nǹkan kì í ṣe pé wọ́n ti ṣe àwọn nǹkan yẹn lẹ̀. Torí ó máa tó ọdún méjì ó máa tó ọdún méjì torí ní tẹ́ ẹ bá béèrè fún níjọ́ ẹ bá sanwó wọ́n sẹ̀ wá máa tòójọ ó máa tó ọdún méjì. So ẹ dẹ̀ mọ̀ tẹ́ bá ń wo ìròyìn níjọ́ gbogbo alẹ́ network news ẹ rí gbogbo ibi tí ọwọ́ ti ń ba àwọn tí wọ́n ń pa lẹ́nu ọ̀dọ̀ yìí nǹkan bíi 2000 bóyá bíi 2000 náà pa tí wọ́n ṣò wọ́n lórí tẹlifíṣàn tó ti pa wọ́n sílẹ̀. ní àwọn ikọ̀ agbésùnmọ̀mí. ní àwọn agbésùnmọ̀mí yẹn táwọn Nàìjíríà fọ̀ sí rí wọn pa. So ṣé ẹ dẹ̀ mọ̀ bí ó lè bá èèyàn aláìdá bá jẹ́ 100 tẹ́ ẹ bá rí kan pa ń bẹ̀ mo èsì 100 mọ́ wọn ti dínkù. Jojúmọ́ ó yẹ ká máa tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ogun wa ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ló ń kú lórí kí Nàìjíríà bá wà ní àlàáfíà. So bá a bá ṣe ń rọ ìjọba kì í ṣe ká máa bú ìjọba ní ọ̀ràn tó wà nílẹ̀ láti máa fìyè fún wọn pé láàrin àsìkò báyìí sí àsìkò báyìí àwọn àṣeyọrí tán ti ṣe yẹ ká mọ̀. Lára pé wọ́n fẹ́ pinwọ́ ìwà ọ̀daràn náà ló mú kí oníkálukú lọ máa fi owó kọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà NIN. Àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi ẹ̀hónú hàn pé lásìkò tí COVID-19 wà ṣé ká sọ pé àtúntì wà tó nítò orílẹ̀-èdè láti lè mọ̀ pé bá a bá wà lórí ẹ̀rọ ayélujára a lè ṣe gbogbo ohun tá a bá fẹ́ ṣe láì sí gbàgbọ́ dógò sí ọ́fíìsì. Ibì kan náà láti bẹ̀rẹ̀ àwọn nǹkan tó yẹ ká ṣe wọ́n ní iṣẹ́ ìrí ọ̀la kan pọ̀ ní tó bá yẹ ká ti ṣe látọdún 10 sẹ́yìn tíjọba ò ṣe ní tó yẹ ká ṣe látọdún 5 tíjọba ò ṣe tí wọ́n sì rí i pé àwọn tí ń gbé ni àwọn kidnappers tó bá gbé èèyàn fóònù kan ni wọ́n fi kàn sí àwọn tí wọ́n jẹ́ ẹbí ẹni tí wọ́n ń gbé pé kán wá sanwó báyìí tẹ́ ẹ̀ bá lè trace ẹni tó ní fóònù tẹ́ ẹ̀ sì lè trace
ibi tó wà gangan ní àsìkò tí ń pè báà lẹ́ ṣe dènà ìwà ìbàjẹ́ láàrin wọn. So àwọn nǹkan tí wọ́n ń ṣe yẹn tí à ń ṣe nísìnyí pẹ̀lú pé àfọwọ́kọ́lẹ̀ fún NIN nítorí ẹ̀ka ti ṣe bí 20 ọdún sẹ́yìn ni. iṣẹ́ àwa lè gbórí ẹ̀rọ ayélujára ṣe ni láì ṣe pé àdá ọ́fíìsì àwọn tí wọ́n. lè ṣe rí mo ti sọ lẹ́ẹ̀kan a ní láti bẹ̀rẹ̀ níbì kan tó bá jẹ́ pé ó rọrùn láti ṣe látàrí ẹ̀rọ ayélujára ìjọba ò ní kàn fẹ́ ní aráàlú la ṣùgbọ́n kí wọ́n tó lè ní access yín látara ẹ̀rọ ayélujára mo ti ẹ̀kọ́ rí yín wọ́n ya fọ́tò yín. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rẹ́jísítà fóònù nílùú yìí ó kọ wọn kàn fi sí ẹlòmíì tí ó bá kó pẹ̀ ó lè pe dọ́mí ohun yóò tó bá dẹ̀ ti kọ wọ́n ta kinní fún ni but in tíjọba ń ṣe nísìn ni pé anybody tó bá máa lo fóònù ní Nàìjíríà ó yẹ káwọn lè trace ẹ̀ délé ẹ rí i pé àwọn òde kọ̀ọ̀kan tàbí àwọn kọ̀ọ̀kan ní wọn láwọn tó bá ní kinní fóònù tó wà rẹ́jísítà dáadáa ibi tí wọ́n bá wà báyìí wọ́n lọ mú wọn bẹ̀ ni tẹ́ bá rántí ẹnìkan ní Takum ní Taraba State tóun náà gbé yẹn tó ń ṣe agbódegbà Kánò wọ́n ti lọ mú látara pé wọ́n mọ fóònù nọ́mbà wọ́n sì rí i pé ó ní ìyẹn ló fún wọn ní àǹfààní kan lè trace ẹ̀ ibi tó bá ti ń fóònù báyìí wọ́n get spot yẹn wọ́n ti ní máàpù kan tí kìíní ẹ̀ wà so ṣe rí wọn Yorùbá ní tí nira làáfíkọlà tó bá jiná tán kan yóò rè kìtì lẹ́ẹ̀kẹ́ bíi ti yín yìí ń sìn so gbogbo ìpèníjà tó bá yẹ wà ó dà kó àwa Nàìjíríà kò sí nǹkan tá a kì í complain lé lórí. àwọn mi ò wò pé gẹ́gẹ́ bí alákòóso ìgbà tí wọn ò tí ì ṣe bẹ̀rẹ̀ sí ṣe ìgbìyànjú lórí ká rẹ́gísítà NIN gbogbo àwọn tó mú ti lọ lóyìnbó tán rí bó ṣe ń rí gbogbo ọ̀nà ń bùjọba pé irú ìlú la wà káwọn mọ̀ ní rẹ́kọ̀dì àwọn tó ọmọ ìlú nǹkan kan bẹ́ẹ̀ ìjọba tún bẹ̀rẹ̀ ẹdún ní. lórí rẹ́kọ̀dì yẹn náà mo fẹ́ sọ̀rọ̀ lórí nígbà tí ẹ̀yin wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí alákòóso fọ́rọ̀ bá rẹ̀ mi sọ̀rọ̀ ǹjẹ́ àwọn àkọsílẹ̀ tá a ní ǹjẹ́ à ń ṣàmúlò rẹ̀ nígbà náà lọ. bí àkọsílẹ̀ wo. bíi pé wọ́n fọkànlẹ̀ ní o àwọn tó ń. iṣẹ́ Ministry of Communication kọ́ ni kí wọ́n máa fi orúkọ sílẹ̀. Àwọn National Identity Management Council iṣẹ́ tí wọ́n ní ṣẹ́ẹ́díṣẹ́ communication ti wá ní gbogbo ẹni tó bá fẹ́ máa ṣe irú nǹkan báyìí ẹ̀wọ̀n agbàṣẹ lọ́dọ̀ wa àwa kọ́ la ní MTN gẹ́gẹ́ bí àpèjúwe àwa kọ́ la ní Glo àwa kọ́ la ní àwọn ìyókù ti wá ní ká fún wọn license bíi licensing office ẹ rí i pé tẹ́ ẹ bá lọ licensing office àwọn kọ́ ló ń ṣe transport àwọn kọ́ ló ń gbé ọkọ̀ sọ́nà pé ẹni tí ó bá lè kó tí ó lọ Ìbàdàn kọ́ máa tí wọ́n ní pé ó fẹ́ máa ṣe transport business o ní ìdí license kó wá gba license ó sanwó license ó apply bó ṣe yẹ ó sanwó fún ẹ license láti fún ẹ ní agbára láti máa ṣiṣẹ́ iṣẹ́ tí communication wà nìyẹn so kò í ṣe fún wa pé àwọn aláàmọ́ àfọwọ́pọ̀ èèyàn sí láàmọ́. láti mọ̀ bóyá àwọn àfọwọ́kọ̀tán fílẹ̀ bóyá ó ṣiṣẹ́ fún àwọn àgbà. yóò ṣiṣẹ́ ṣùgbọ́n in tí mo mọ̀ ni pé nínú 1,200,000 tá a wà ní Nàìjíríà títí tá a fi kó ìjọba àwọn tó ní NAN registration bóyá àwọn tó 5 million gbogbo Nàìjíríà tó ńgbà èèyàn 500 péré 5 million péré nínú 200 million sáà lè máa bá ètò báyìí lọ tàbí ká wò ó pé gbogbo bí bá ti jẹ́ tó bá yẹ ká ṣe lásìkò tá a bá ṣe àwọn èèyàn ní búburú wọ́n ó sì máa lo àìṣe ìjọba yẹn wọ́n máa lò láti fi dá fìtínà lẹ̀ fún aráàlú. láti lè jẹ́ kí ìjọba kan dúró gírígírí lórí ẹsẹ̀ yálà ìjọba àpapọ̀ ni àti ìjọba ìpínlẹ̀ lórí ètò ààbò kí làwọn nǹkan tó kù tí ó yẹ kẹrin apàkíyèsí wọn sí tó yẹ kán máa. ṣe rí lójú tèmi láti ilẹ̀ Yorùbá máa ń pòwe wọ́n ní kékeré láti pè tán rókò tó bá dàgbà tán àpòyè ká Yorùbá sì wọ́n sọ pé ọmọ tá a bí tá a kọ́ ní ọfà ilé tá a kọ́ ta ìnira kan pàtàkì tá a ní Nàìjíríà ni pé kò sí àǹfààní fún ogunlọ́gọ̀ àwọn èèyàn láti ní ẹ̀kọ́
torí ẹ̀kọ́ yẹn ni láńsẹ̀nsì ọ̀làjú, ẹ̀kọ́ ni láńsẹ̀nsì kéèyàn mẹ̀tọ́, ẹ̀kọ́ ni láńsẹ̀nsì kéèyàn ó lè mọ ohun tó yẹ ká ṣe yàtọ̀ sí ohun tó yẹ ká má ṣe. Nígbà tí bàbá wa olóògbé Abúwólọ́wọ̀ wà, ó tètè recognize the critical importance education, ó sì ṣe ní free lọ́fẹ̀ẹ́. Ẹ rí i pé ẹni tí ó lẹ́kọ̀ọ́ àtẹni tí ò lẹ́kọ̀ọ́ bí ìgbà tá à ń fi òkùnkùn wé ìmọ́lẹ̀ kò ní jẹ́ nǹkan kan náà. So lójú tèmi èmi rò pé tó yẹ ká Nàìjíríà kọ́ ṣe gẹ́gẹ́ bí ìlú àti tó ní àfojúsọ́nà rere, gbogbo ọmọ Nàìjíríà ká tiẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́. Mo sọ́rí láti sọ ní mo fẹ́ sọ yìí, ẹ wo iye mìbára ta nílẹ̀ ilé ni, àwọn ń bára, ẹ wo iye àwọn tí ó ń ṣe ọ̀kadà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kì í ṣe gbogbo wọn náà lórí wọn ò pé, ṣùgbọ́n a fún wọn láǹfààní kí wọ́n lè rí ayé gbé, a sì fún wọn láǹfààní kí wọ́n lè tún contribute sí development in Nigeria. Nínú èèyàn 200 million wọ́n ní gbé èèyàn díẹ̀ tó wájú èèyàn díẹ̀ péré náà ló ní nǹkan tí wọ́n contribute sí àgbéga Nigeria. Gbogbo àwọn yòókù bíi parasite ni wọ́n jẹ́. So téèyàn bá ní agbára ìjọba, ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ yẹn kódà bó bá jẹ́ 50% nínú bọ́jẹ̀ Nàìjíríà láàmú lò láti rí i pé gbogbo ọmọ Nàìjíríà wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n sì níṣẹ́ ọwọ́. Tí àwọn èèyàn bá lẹ́kọ̀ọ́ tán sì níṣẹ́ ọwọ́, gbogbo olè àti jàgùdà àti ìwàkiwà tá à ń ṣe ní òdìkù, ó máa dínkù gan-an. So nǹkan àkọ́kọ́ tèmi rò pé àkọ́kọ́ mo kàn nìyẹn ní kókó. Even tá a bá ṣe yẹn, ìyẹn ó fa ọ̀pọ̀lọpọ̀ dáadáa míì wọ̀lú pàápàá lórí ọ̀rọ̀ tí àwọn tó ń ṣe jàgídíjàgan yìí. Torí ibi tí technology ń lọ sìn, of course ẹni tí ò bá wà educated kò lè ní àǹfààní sí technology. Ẹni tó bá mọ technology, kódà in tí a fi nílùú òyìnbó kéèyàn ó tó ṣẹ̀kan tó má rí mú àfẹ̀sà, kéèyàn tó ṣẹ̀, torí gbogbo títì wọn, gbogbo àgbègbè wọn, gbogbo ìlú wọn ni wọ́n ní kámẹ́rà tẹ́ẹ̀lì mọ̀ pé kámẹ́rà ń bẹ. Bí ẹ bá ti ń ṣẹ̀ báyìí kí ni ó capture yẹn, wọ́n dẹ̀ ní monitoring section tí wọ́n ti capture, so kò sí òyìn ó ṣiṣẹ́ tí ó lọ. But irú bíi nínú ibi tá a burú dé gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, tí ìjọba bá attempt ẹ̀ gan, àwọn tí ó lọ máa jí gbé àwọn yóò tún wà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ bíríìjì wa Nàìjíríà, gbogbo orin rélìsì bí àwọn èèyàn lọ tú lóru. Bẹ́ẹ̀ ṣe street light, ebi ò ní, ṣé ajá ni wá ni? Mo fọwọ́ àtọmọdé yín lẹ́nu. Ẹ̀yin ará lé ètò àjẹrò náà lẹ́yìn láǹfààní láti máa tẹ́tí pẹ̀lú dókítà Báyọ̀ Shittu tí wọ́n ti fìgbà kan rí Adébáyọ̀ Shittu ẹ ṣeun, tí wọ́n ti fìgbà kan rí jẹ́ alákòóso fọ́rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ àdókè náà máa padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò àjọrò. Wọ́n mú ẹnu bà ọ̀rọ̀ kan pé ńgbà tá a kì í ṣajá, ṣé pé àwọn tí wọ́n bá bọ́ sórí dúkìá ìlú tí wọ́n nítorí pé bí ń pa àwọn kan mọ yóò kú bẹ́ẹ̀ wọ́n ti di nǹkan mìíràn. Ṣé rí lábẹ́ òfin Nàìjíríà àti òfin ibikíbi, ebi pípa kò í ṣe excuse, kì í ṣe àwíjàre fún olè jíjà. Ṣé ẹ̀rẹ̀ yìí tẹ́ ẹ bá rí ẹja ẹranko bí àwọn bí ẹlẹ́dẹ̀ bí màálù bí àgùntàn àgbò nǹkan bó náà ni, ajá nìkan bí ẹ kó tẹ́bí bá ti ń pa, bó bá rí ìgbẹ́ ní ó jẹ, tó bá rí òkúta ní ó attempt láti jẹ, tó bá rí pákó igi ní ó attempt láti jẹ. Tẹ́ bá wá ń fún lẹ́gba tó bá ti fẹ́ wá yẹn, tẹ́ fún lẹ́gba ní ó sá sẹ́yìn, ó tún ń bọ̀ padà. Tẹ́ bá na ajá lẹ́ẹ̀mẹ́wàá tẹ́bí bá ń pa kò ní kúrò, ní ọkàn mọ́ tàbí ẹni ọmọ padà wá ní. Àwa èèyàn gbọ́dọ̀ yàgò fún ìwà ajá. Gbogbo aná lèbi máa ń pa, kódà àwọn tó ní owó
ibi a máa pa àwọn náà torí ọba máa ń fi àdánwò kan kálukú ọba ọlọ́run àbí ọlọ́run ọba ọmọ ń fa àdánwò kan ó dẹ̀ ti fi ààlà sílẹ̀ ẹ gbọ́dọ̀ kọjá ààlà báyìí so n tó bá jẹ́ nǹkan ìjọba ẹlòmíì ìwà kọ́sàbàjẹ́ ni. nígbà tíjọba ò ṣe ń tó tọ́ náà ni. sáwọn náà ṣẹ̀tọ́ ẹ jẹ́ ń sọ gẹ́gẹ́ fún yín lápèjúwe ní gbogbo àwọn ìlú ńláńlá tí wọ́n lépo tí wọ́n ní nǹkan kan owó orí náà ni ìjọba fi ń ṣe ìtúnlùṣe ní nàìjíríà èèyàn mélòó ló ń sanwó orí. wọ́n nígbà táwọn sọ kò sí nǹkan fi ń ṣe fáwọn òní láríjà. kọ́ dẹ̀ máa complain pé ìjọba ò ṣe nǹkan kan mọ́ fáwọn. pèpè gbà fún mórí bẹ́ẹ̀ ni ẹni tó bá ti sọ pé èwo ló yẹ kó síwájú ẹ̀ẹ́dẹ̀ rí pàrọ̀ tó ń criticize yìí jù nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ètò ẹ̀san tax ọ̀pọ̀lọpọ̀ lọ́yẹ̀ ẹ̀san tax ọ̀pọ̀lọpọ̀ doctors ẹ̀san tax ọ̀pọ̀lọpọ̀ àwọn businessmen ká tó pé àwọn ọ̀yà alátẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ lówó ju àwọn tó ń san tax lọ so ìwà wa ní nàìjíríà ó kàn máa ń dùn mí pé nínú wa mùsùlùmí ti ń kírun ó wà nínú wa àwọn ìgbàgbọ́ tó ń lọ church nínú wa but tó bá ti tá a bá ti kó mọ́sálásí tàbí a kò ní church ìwà wa kò sí n tó fi jọ pé amọ̀ntíjọ́ lọ́hùn tàbí amọ̀ntíjẹ́ òfin ọlọ́hùn so ìyẹn a kò bára wa wí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dìbò fún tẹ́ pé wọ́n ń kówó jẹ ọ̀pọ̀lọpọ̀ ń kówó jẹ lóòótọ́ ṣùgbọ́n kí ni contribution ti yín náà fún wọn láti débẹ̀ yàtọ̀ sí pé ẹ ta ìbò yín àti ẹ̀tọ́ yín ẹjẹ́ ọba ti rí owó fún wọn wọn ò ní dìbò fún ẹ bá dìbò fún yẹn nítorí ipò fún yín lówó ẹ ti ta kí kò ẹ ní láti àti tún béèrè pé wọn ò sí nǹkan kan lù mọ́. kí ó tó di pé a kúrò ní ti ìjọba àpapọ̀ àwọn èèyàn ń fẹ̀sùn kàn pé ààrẹ Muhammadu Buhari ṣe pé ó dà pé wọn mọ̀ pé yà wà ní wọ́n dákẹ́ púpọ̀ jù. Yorùbá máa ń pòwe wọ́n ní tá a bá ní a fi ọmọ wé ọmọ a lù kàn pa kì í ṣe gbogbo èèyàn ló ní aláriwo kì í sì ṣe gbogbo èèyàn ló ní kárí mi. kárí mi. ẹlòmíì ariwo rẹ̀ ó ju iṣẹ́ tí ń ṣe lọ. Buhari tí mo mọ̀ tí mo sì bá ṣiṣẹ́ pọ̀ fún bíi ọdún mẹ́ta àtààbọ̀ kò sí ẹni tó nífẹ̀ẹ́ Nàìjíríà jù lọ mi sọ pé kò sẹ́ni tó nífẹ̀ẹ́ Nàìjíríà tó o ṣùgbọ́n kò sẹ́ni tó nífẹ̀ẹ́ Nàìjíríà jù lọ màá dẹ̀ sọ àwọn ìdí. Lákọ̀ọ́kọ́ afẹ́ mọ́ tí rí èèyàn tí ẹ yàn sípò tó ti ń gba pension tẹ́lẹ̀ tí ó wá ẹ̀tọ́ sí pé kó tún máa gba salary gẹ́gẹ́ bí president tí ó pé òun ò lè máa gba owó oṣù méjì látọwọ́ ìjọba kan náà so ọ̀rọ̀ pension rẹ̀ ọ̀dà dúró owó oṣù tó ń gbà bí president ó tún agé sí méjì pé 50% pé lòun ọmọ gbà tó wọn ó fi kó ń jọba ṣé ẹni tí ó di àlàálì tó di ikù ẹ̀tọ́ rẹ̀ tó di ikù sóò ní ọmọ jáde owó ìjọba ìkànnì yẹn ìkejì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa bó ṣe wà bóyá ni ó ṣe máa ní ojú oorun níbi tí ọ̀rọ̀ Nàìjíríà ń bá ní oúnjẹ dé ṣùgbọ́n agbára tó ní gẹ́gẹ́ bí military head of state kò sí irú agbára yẹn mọ́ torí pé láyé military kò sí national assembly tó lè máa dún màhúrú mọ́ kò sí national assembly tó lè máa pé báwọn bá fọwọ́ sí nǹkan kan kò gbọ́dọ̀ ṣe gbogbo yẹn ló ti wà nísìn so nímọ̀ọ́ba agbára tí òfin Nàìjíríà fún president yìí wà mo wà convinced ó ń ṣe gbogbo agbára ẹ̀ ní ìbámu pẹ̀lú irú ìlú tá a wà pẹ̀lú irú ìlú tá a wà tó jẹ́ pé ọ̀tá ẹni èé gbòdù ọ̀yà tó ti yé yín so gẹ́gẹ́ bí àpèjẹ tẹ́ ẹ bá gbogbo báwo olóṣèlú bá ṣe máa ń criticize àwọn tó wà nínú ẹgbẹ́ mi àbí nǹkan ẹ rí i pé kò ń bá làákà ìmọ̀ fẹ́ mi èèyàn gbọ́dọ̀ wà jọ́ sí mi sí ọ̀tá ẹ̀ tọ́ta èèyàn tó bá ṣe dáadáa èèyàn gbọ́dọ̀ commend ẹ̀ pé eléyìí but dọ́dọ̀ wa àwọn tí ò bá ti síbẹ̀ tán rò pé àwọn ló yẹ káwọn wà ń bẹ̀ kò sí ohun tí
wọ́n máa sọ ju ìbàjẹ́ lọ. Tẹ́ bá lẹ̀ tún wo bí Nàìjíríà ṣe wà lọ́wọ́ báyìí, press tó wà in private control ojú èyí tó wà in the control of government lọ. Tẹ́ bá tún wá fi social media kún nísìn, gbogbo ẹni tí ò lẹ́kọ̀ọ́ journalism náà ló ti di journalist nsìn. Kò sí tí wọn ò ní kọ tán léyìí tí ó jẹ́ irọ́, ọ̀pọ̀lọpọ̀ irọ́ ni wọn ò dẹ̀ kíá láti bà orúkọ ọmọlàkejì jẹ́. So èmi rò pé problem mo wà Nàìjíríà, àwa náà ni àwọn ọmọ Nàìjíríà. Mo ti pòwe kan lẹ́ẹ̀kan pé kékeré láti pé tán ìrókò Nàìjíríà, àwọn olórí wa láti ilẹ̀ wọn ò ṣe ohun tó yẹ láti móòdì Nàìjíríà. In tó pọ̀jù nínú tá à ń bá bọ̀ ní ẹlẹ́yàmẹ̀yà, Haúsá lẹ́nìkan, Yorùbá lẹ́nìkan, Ìgbò lẹ́nìkan. Ẹ̀yin wá lẹ́lẹ́yàmẹ̀yà ọ̀hún ó tún ti wá gbilẹ̀ sí lábẹ́ ìṣàkóso yìí. Ẹ jẹ́ n sọ nǹkan fún yín, ṣe rí ọ̀rọ̀ ó máa ń ṣòro sọ ṣùgbọ́n àwa kan ò ní sáì má sọ. Ní àwọn 1970 sí 1980 pàápàá yọ ní àwọn 70s tí ò tí ì sí Ọ̀ṣun state, tí ò tí ì sí Ògùn state, tí ò tí ì sí Ondo state, láyé Western state ní gbogbo àwa tá a wà lọ́yọ̀ọ́ ń sìn, orin tá a máa ń kọ ni pé Ìjẹ̀bú ń rẹwà jẹ, Ìjẹ̀bú ń rẹwà jẹ, Ìjẹ̀bú ń rẹwà jẹ. torópàá ló pọ̀ bí nínú òpó ìjọba wa kírètì Ògùn, wọ́n kírètì Oǹdó. Orin tuntun tó wáyé ni àwọn Ìjẹ̀ṣà ń rẹwà jẹ, Ìjẹ̀ṣà ń rẹwà jẹ, Ìjẹ̀ṣà ń rẹwà. Yorùbá kan náà lájọ ń sọ o. Ń gbọ́ ya wọ́n kírètì Ọ̀ṣun. Orin tá à ń kọ ní ìsìn ní Ìbàdàn rẹwà jẹ. So ti yé tí wọ́n bá mo mọ̀ pé náà wá kírètì New Ọ̀yọ́ state, tí wọ́n bá fi Ọ̀yọ́ Aláàfin sí, orin ó change débi Ọ̀yọ́ ń rẹwà jẹ, Ọ̀yọ́ ń rẹwà jẹ. So lójú tèmi in tó ṣe pàtàkì ẹlẹ́yàmẹ̀yà kọ́. Báwo la ṣe rí ẹni tí ó lè kó àkóyawọ́ gẹ́gẹ́ bí olórí tí ó jẹ́ káwọn èèyàn gbàgbé pé ẹnìkan Ìjẹ̀ṣà ní, ẹnìkan Ìbàdàn ní, ẹnìkan Òkè Ògùn ní, tí ó máa ṣe ìjọba lọ́nà ẹ̀tọ́. Tí ìyẹn bá lè wáyé ní àwọn ìpínlẹ̀ wa kọ̀ọ̀kan tó sì lè wáyé ní Nàìjíríà, mo máa ń ṣe àpèjúwe kan. Tẹ́ bá lọ wọ plane, tẹ́ ń lọ sí London, ẹ ti wọnú plane. Ṣé tẹ́mọ̀ béèrè ni pé pilot wá sí Yorùbá ní àbí Ìgbò? Ẹni bí kò lè bára ká ìmú. In tó ṣe pàtàkì ni pé ǹjẹ́ nìyẹn ní ẹ̀kọ́ àti ìrírí láti lè tukọ̀ aeroplane débi tẹ́ ń lọ tí ó lè gbé yín débẹ̀. Ìbá àmọ́jọ ọmọ Nàìjíríà kò kàn yín. In tó kàn yín ni pé ṣé ó ní ẹ̀kọ́ àti ìrírí tó fi lè ṣe àṣeyọrí ńbẹ̀. So bí a ṣe ní pilot fún àwọn aeroplane yẹn ló yẹ ká ní pilot fún Nàìjíríà, ìṣe Nàìjíríà lápapọ̀. Ká wá the best of persons. Mo dẹ̀ máa ń challenge àwọn èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà pé ńgbà tá a dìbò fún Buhari, ṣé torí epo wá láti Daura àbí torí pọ́jà Hausa la fi dìbò fún ni? Kì í ṣe yẹn. N tá a fi dìbò fún ni pé ní àsìkò yẹn tá a bá wà tó ń ṣèjọba ní Nàìjíríà pẹ̀lú gbogbo àìṣedéédé tí ó rọ̀ mọ́ wọn, ẹni tá a rí wípé ó jẹ́ opposite wọn ni Buhari tí ní gbogbo ọmọ Nàìjíríà fi dìbò fún ni. So èmi bí ẹnìkan ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kò ń bá mi lẹ́jẹ̀ mú àtọ́. Ẹ wá jẹ́ ká bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìparí aáwọ̀ tí ń wáyé, ariwo lọ́ngbà kan lóríṣiríṣi, àmọ́ ní ìsìn àtúgbọ̀n kankan mọ́. Ṣé gbogbo nǹkan tí ń tò ní ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́? Àdúrà wa ni pé Ọlọ́run ó jẹ́ ó tó. A ti bẹ̀rẹ̀ àtúnṣe àti ẹ̀ka méjì ló wà. Ẹ̀ka Senaco, àwọn tí gọ́vnà àná tí ó jẹ́ olórí fún, àtàwọn Unity Forum. So ẹgbẹ́ ti pè wá pọ̀, ọ̀rọ̀ ti ń wáyé. Stage tá a dé nísìn ni pé láti tíbitì bíi 25 àbí nǹkan lóṣù yìí ká bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ lákọ̀tun fún gbogbo ọmọ ẹgbẹ́, àwọn tó ti wà ní ẹgbẹ́ tẹ́lẹ̀ àtàwọn tó sì fẹ́ darapọ̀. Lẹ́yìn ìgbà tá a bá ṣe ìyẹn tán fún tí ó wáyé fún bí oṣù kan, a bẹ̀rẹ̀ ní tàn pé congresses.
ibẹ̀ láti yan àwọn olórí tuntun fún ẹgbẹ́ ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan. Tá a bá parí ti wọ́ọ̀dù a ṣe ti àwọn local government, tá a bá parí ti local government a ṣe ti state, tá a bá ṣe ti state a ṣe national convention tó já papọ̀. Níbẹ̀ láti yan àwọn olórí ẹgbẹ́ fún Nàìjíríà lápapọ̀. Ẹ rí wípé àwọn tó ti wà nípò ẹgbẹ́ tẹ́lẹ̀ wọ́n ti dà wọ́n nù, wọ́n kàn dẹ̀ tún yàn wọ́n gẹ́gẹ́ bí caretaker láti fi pé kí wọ́n lè rí ṣiṣẹ́ à ń forúkọ sílẹ̀. So lẹ́yìn ìgbà tán bá ti ṣe yẹn, tọ́rọ̀ ń bá pé ká rí àwọn congresses yẹn ṣe successfully, a ti gbà pé ẹgbẹ́ òdì odidi padà pẹ̀lú ògo Ọlọ́run. Àmọ́ àwọn ìgbésẹ̀ tó ti wá ń wáyé báyìí ṣé ó ń fojú hàn pé yóò dá sí tàbí jẹ́ àwọn kò tún ní padà yarí pé alẹ́ ẹ̀tún pin dáadáa. Sẹ́ni tá a bá ṣe dáadáa gbogbo yẹn ló mọ Yorùbá ní oníkùn ló mọ̀ọ́ká so ti yé yín. Béèyàn bá dẹ̀ ń béèyàn bá ń purọ́ fún ẹlòmíì bí wọn ò ẹni tó ń purọ́ fún tí ò bá mọ̀ ẹni tí là ń ní ọ̀sà mọ̀. In tí ó fojú hàn nínú ẹgbẹ́ wa nísìn ni pé kò sí ẹnìkan ni tó lè tó take ẹgbẹ́ tó ransom mọ́. Kò sí ẹnìkan tó lè tá a gbà kó máa hùwà èmi àfẹ́mí tàbí àṣẹ tí n bá ti pa àṣẹ wá léyìí tí ó ba ẹgbẹ́ jẹ́ tí ò fi jẹ́ kí a lè kó àkóyọ rí nígbà ìbò governorship tá a ṣe gbẹ̀yìn. So tí irú yẹn ọba ti wáyé mọ́ mo ní ìfàyàbalẹ̀ pé ẹgbẹ́ ò lè tún kóra pọ̀ á dẹ̀ lè gbìyànjú iṣẹ́. Àwọn kan wòye pé níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí pé àwọn alágbára ti pọ̀ jù nínú ẹgbẹ́ òṣèlú APC. Ǹjẹ́ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ti ń jẹ́ gbígbé láti lè ti ọwọ́ ọmọ ẹ tó bá ti fẹ́ ṣàṣejù náà? Kí ńgbà àwọn ti lè pọ̀ yẹn tó túmọ̀ sí ni pé òwe kan tó yẹ ti ń pa mí nípòwe yẹn torí bí ọ̀rọ̀ Alfasani ọ̀fẹ́ ẹ̀já sí check and balances ti wà lédè òyìnbó kí la lè sọ ní Yorùbá ẹ̀. Kò sí oníkálukú. Ṣe rí àwọn alágbára pọ̀ so àǹfààní ló jẹ́ fẹ́gbẹ́ tó bá jẹ́ alágbára kan náà ló wà àfimí ìwọ ẹni ọmọ ọ̀hún ṣùgbọ́n ń bọ̀ mọ̀ pé ìwọ ojú mi èmi ojú ọ òfin ló ń kálukọ́ tẹ̀lé òfin báwo la ṣe ṣe tí a ṣe ṣe àṣeyọrí pàápàá gẹ́gẹ́ mo ṣe sọ èyí tá a ṣe bọ̀ látànà ibi ọjà sí kọ́mọ jẹ́kọ̀ọ́ àwọn olórí pọ̀ só ti yé yín kò sí olórí kan pé ẹni báyìí ni olórí pátápátá kò sí inú ẹgbẹ́ yìí a sì ní fi àyè ẹ̀ sílẹ̀ torí pé àlèkò ní ipò ẹrú kan kádùn abọ́ sí mi èyí tá a ṣe tẹ́lẹ̀ tọ́jú ẹnìkan lápàṣẹ wà tí ò jẹ́ káwọn èèyàn ṣe congress tí ò ṣe káwọn èèyàn yan ẹni tí ó wù wọ́n láti yàn gẹ́gẹ́ bí candidate tó fi di pé ẹgbẹ́ fi orí sánpọ́n ìyẹn ò gbọ́dọ̀ tún wáyé mọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Ǹjẹ́ ẹ ti ẹ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olóògbé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Sẹ́nitọ̀ Abíọ́lá? Ìbáṣepọ̀ mi nígbà tí wọ́n wà láyé kò yàtọ̀ sí tìgbà tí wọ́n ò sí. Wọ́n fẹ̀sùn kàn wọ́n lè jà títí ọlọ́jọ́ fi dé ni. pé ajá number one kò mí pé mi mo pa olóògbé number two kọ́lọ̀ ń bá wa ṣàánú wọn so ti yé torí pé ntí ẹ̀ bá ṣe tí kú bá fi dé ṣe pé ó fẹ́ má lè sí àtúnṣe but àwọn tá a wà láyé à ń láti rí ẹ̀kọ́ kọ́ but láìsí àníyàn èmi kọ́ mo ń bá wọn jà àwọn ló ń bá mi jà torí ń gbà yẹn nínú ohun tó mọ̀ ń sọ ni pé Ṣítù èèyàn lè control ẹ̀ bí Ṣítù bá di gọ́vnà ó ṣeé ṣe kí àwọn kan ṣẹ̀wọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ti yé so but èmi yé bá yàn jà rárá mo sì mọ̀ ń bọ́ lọ́hùn dúró ìtọ́rọ̀ bá ti ṣe mo gbà pé. ẹ jẹ́ ká bọ́ sí ìṣàkóso PDP nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn ẹgbẹ́ òṣèlú APC wọ́n jáde wọ́n ń sọ̀rọ̀ tako ìṣàkóso àmọ́ ẹ sọ̀rọ̀ kan pé bí a bá fẹ́ tako ẹgbẹ́ tó ìjọba ká fi orí pípé àmọ́ nísìnyí wọ́n ní ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ kò mọ́ rárá níbo ni àkíyèsí wà tó yẹ kẹ́ ṣe rí èmi mo ti sọ lẹ́ẹ̀kan èmi bí ẹnìkan mo yàtọ̀ sí ogunlọ́gọ̀ àwọn èèyàn èmi yẹn kàn mọ́ criticize èèyàn nítorí pé ó wà ní opposition APC lè bí wà PDP ló wà níjọba so ti
tá a bá ṣe dáadáa ni àwa ló yẹ ká wà níjọba but ńgbà tá a ti mí ìṣe yẹn ìyẹn ò mí ni pé àti wọ́n ṣe dáadáa àti wọ́n ṣe dáadáa a gbọ́dọ̀ máa takò wọ́n pàápàá jùlọ táwa náà wà níjọba lókè tí yásì tá a bá fi ń takò wọ́n ṣe mọ̀ pé àwọn míì ní ọmọ fìyẹn náà takò àwa náà so lójú tèmi issue kọ̀ọ̀kan a láti máa gbé on merit mi mo bá ti sọ ní Yorùbá. kó má ṣe ká má ṣe rí ibi ẹni tó bá jọ tá mi ibi ẹni tó jọ tá mi tó bá ṣe dáadáa máa sọ the fact àjọ wà nínú ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ kò mí ni pé kò wá ìwà ní rí dáadáa Yorùbá ní ọ̀tá ẹni pòdùyà èmi fẹ́ lu òfin yẹn sóye yín so èmi bí ẹnìkan mi ò ní make comment kankan lórí performance PDP government nísìn ń fún ọ lọ́dún méjì tán bá pọ́ ọdún méjì tá a rí ní tí wọ́n ṣe á lè wá compare rẹ̀ pẹ̀lú ohun tí àwa ti ṣe láti ẹ̀yìn. láti ṣàgbéyẹ̀wò rẹ̀ ǹjẹ́ ṣì ní èròǹgbà ti jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. well mi ò lè sọ pé mo ní ìdí ni pé ní àsìkò tí mo ní Ọlọ́run ò pé kó wáyé ìpinnu mi ní ìsìn ni pé mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ipò mẹ́ta wà tí mo lè dù tí mo qualify fún mo qualify láti du ipò senator mo qualify láti du ipò governor mo qualify láti du ipò president Nigeria mẹ́tẹ̀ẹ̀ta yìí mo á kó sí ọwọ́ Ọlọ́run kọ́ Ọlọ́run ó tọ́ mi sọ́nà títí ìparí ọdún 2021 títí ìparí ọdún yẹn Ọlọ́run mo gbà pé Ọlọ́run ó ti guide mi èyí tó bá yẹ kí n ṣiṣẹ́ tọ̀ láì pẹ̀lú ògo Ọlọ́run kọ́ Ọlọ́run ó tọ́ wa sọ́nà. bí a bá ní àǹfààní láti bá yín sọ̀rọ̀ tí a bá mú lọ́rọ̀ báyìí wá kò dáa rárá tí ń wò mọ́ tọ̀ nílẹ̀ Nàìjíríà lásìkò tá a wà yìí wọ́n ní ètò ìṣúná wa kò lọ ní ìbámu bí nǹkan ti ṣe rí bí ẹ bá fẹ́ fún ìjọba nímọ̀ràn lórí ètò ìṣúná àti bí ìgbé ayé wa ti ṣe rí ní ṣókísà. now lórí ọ̀rọ̀ ètò ìṣúná mo fẹ́ ká compare ká lè kó nǹkan yé wa dáadáa ní ìgbà tí ìjọba Jonathan wà ẹ rí i pé Nàìjíríà epo ní kókó ohun tí à ń tà síta tá a fi ń rí owó ṣe ìlú epo yìí ìyẹn petroleum jálá kan ńgbà táwọn Jonathan wà ń bẹ̀ bíi $100 náà ta jálá gallon kọ̀ọ̀kan so tá a bá ń àdé produce bíi 2 million lóòjọ́ so láti mọ iye tó ń wọlé fún alọ́yìn oṣooṣù tàbí lóòjọ́ ẹ multiply 100 million sí 2 million nígbà tí Buhari ó fi dé ipò president láti $100 barrel kọ̀ọ̀kan láti $100 ó wálẹ̀ sí $28 tó bá ti ajẹ́ pé 2 million tá à ń produce ńgbà yẹn náà láti ń produce ẹ multiply rẹ̀ 2 million by 28 kẹ́ compare pẹ̀lú 2 million by ẹ wá wo ńgbà tí wọ́n ń tà ní $100 kí ni wọ́n fowó ẹ̀ ṣe àdúró tán rí báyìí nísìnyí ẹ wo mo lè ka ọ̀pọ̀lọpọ̀ nǹkan tíjọba yìí ṣe tíjọba àná kọ̀ láti ṣe tíjọba ti ṣe gẹ́gẹ́ bí àpèjúwe ẹ̀yin ilẹ̀ Yorùbá lẹ̀ ń gbé ní gbogbo àsìkò tí ìjọba àná wà bẹ̀ Lagos Ìbàdàn expressway òun ló ṣe pàtàkì jù ní ọ̀nà tó wà Nàìjíríà state wo ló wà ọdún 5 ni wọ́n fi abandon ẹ̀ tí nǹkan kan ṣẹlẹ̀ lórí ẹ̀ ìkan nìyẹn ìkejì nínú bọ́jẹ̀tì Jonathan gbẹ̀yìn bọ́jẹ̀tì 2015 fún gbogbo ọ̀nà Nàìjíríà pátápátá ní tí wọ́n bọ́jẹ̀tì 19 billion fún gbogbo owó tí wọ́n ná lórí ọ̀nà láàrin ọdún kan 19 billion first budget ti Buhari lórí ọ̀nà nìkan 265 billion nọ́nà sí ìyẹn ló fi mú àtúnṣe tó ń ṣẹlẹ̀ nísìn ní
lórí ọ̀nà express ló fi rọrùn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà pàtàkì káàkiri Nàìjíríà. So ẹ rí ìyàtọ̀ yẹn, ẹni tí ó ń gbowó lọ́pọ̀lọpọ̀ tí wọn ò ríṣẹ́ ṣe lórí ní tó ṣe pàtàkì jù fún Nàìjíríà àti ẹni tó wáyé nígbà tí ò sí owó mọ́ tí wọ́n lè ń ṣe ribiribi tán ṣe, ẹni fi àpèjúwe. wọ́n ní ebi tó wà ń lò jáwé èèyàn oríṣẹ́ tó ṣe rí ètò number one, kò sí ìlú tí wọ́n ti mọ́ fún gbogbo èèyàn lóúnjẹ ọ̀fẹ́. So ti yé ọ̀pọ̀lọpọ̀ wa sì ló jẹ́ pé bóyá ẹni tá a ti sọ láti ilẹ̀ pé kò sí ẹ̀kọ́ àti àfojúsùn rere látọwọ́ ìjọba àti ìgbẹ̀yìnwá. Èmi lè sọ pé ìjọba yìí tẹ́ bá wo unemployment state of pé àwọn tí ò ríṣẹ́ ṣe, ọ̀pọ̀lọpọ̀ program ni ìjọba Buhari ti dá sílẹ̀ láti mọ fún àwọn èèyàn ní iṣẹ́. Ẹ̀rí tí wọ́n ṣe fún àwọn tó ṣe NYSC tán ní ọdún kọ̀ọ̀kan bíi 500,000 ọmọ ọgbà léyìí tí ò sí tẹ́lẹ̀. Láàárín ọdún márùn-ún sí ìsinyìí 500,000 ọ̀nà márùn-ún ẹ mọye èèyàn tí ó ti ní àǹfààní àti ẹ̀ tí máa rí owó oṣù kan gbà lọ́dọ̀ ìjọba. Irú ẹ̀ wá pọ̀ káàkiri tán ti ń ṣe nísìn. Lẹ́yìn náà ara ohun tí ó jẹ́ kí ìyàn máa mú ìlú tẹ́lẹ̀ ni pé fàyàwọ́ tí ó ń ṣẹlẹ̀. Gbogbo àwọn tó jẹ́ àgbẹ̀ à ń gbin rice, ẹ rí i pé rice ló ń jẹ tí gbogbo ọmọ Nàìjíríà ń jẹ jù, kò sí ìrántí èyí ń jẹ rice. Àwọn sì ní àwọn tó lè gbìn rice Nàìjíríà, a sì ní àwọn ọlẹ̀ tí rice ti ń hù. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì fàyàwọ́ rice láti ẹ̀yìn odi. Gbogbo àwọn tí ń gbin rice Nàìjíríà tí wọ́n sì ju 5 million lọ, wọn ò ríṣẹ́ ṣe. Ní ìsìn nǹkan ti yàtọ̀ torí ìjọba ti báànù pé anybody ọmọ kó rice wọ̀lú. Ìyẹn fún ọmọ Nàìjíríà ní àǹfààní láwọn àgbẹ̀ rice láti máa gbin rice lọ́pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló sì ti di onílé, ló ti di ẹni tó ti nìkan. Pàápàá jọ ní tí adẹ̀tì fi mọ́ gbà wá níjọba ni pé àwọn tó ń lọ hajj wọ́n dọ́bù sí, àwọn tó ń kọ́lé wọ́n dọ́bù sí, àwọn tó ń fẹ́yàwó pàápàá tó ń fẹ́yàwó méjì mẹ́ta kẹrin nítorí pé owó wọ́n tún dọ́bù torí pé owó bẹ̀rẹ̀ sí wọlé, owó tí ò wọlé tẹ́lẹ̀. So gbogbo àwọn nǹkan yìí ní tí ó ìjọba Buhari ti ṣe láti mú ìdẹ̀kùn bá ọmọ Nàìjíríà kò kéré. Ẹ̀yin ará lè mọ̀ pé oríṣiríṣi nǹkan tí wọ́n ti mẹ́nu bà ní bí inú bá bí ẹlòmíì ara ó wà lẹ́pẹ̀sẹ̀ ní pé tọ̀ ó ti bá sùúrù dé. Ẹni ọba fẹ́ gbóòótọ́ ni. Kó tó di pé àwa máa lọ ẹ fojú wò ó ní ṣókí. Ẹ ti lẹ́ẹ̀fẹ́ sọ kankan nípa èrè ìṣàkóso PDP nípínlẹ̀ ṣùgbọ́n ẹ kò fojú. Ìdí ìfẹ́ sọ. Ẹ kò ṣáàtì ẹ̀ fojú wò ó ní ṣókí bí nǹkan ti ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣe rí gbọ́dọ̀ mọ̀ sọ. ẹ bá fẹ́ kí n sọ tẹ̀sí fẹ́ gbòótọ́ èyí tó kàn mí gbọ̀ngbọ̀n màá sọ èyí tó kàn mí gbọ̀ngbọ̀n ọmọ Ṣakí ni mí. Kíjọba yìí tó dé téèyàn bá lọ kó Ṣakí téèyàn bá kó báyìí tí ó lọ Ṣakí wákàtí 6 ni ó lò, wákàtí 6 torí ọ̀nà bá ó burú gan. Wọ́n gbé contract ẹ̀ jáde, wọ́n gbé ó jáde ìsí òṣè. Lénìí yìí ó ti di wọn ò tí ì parí ẹ̀ o ṣùgbọ́n wákàtí 3 láàrin nìsín. Àwọn òótọ́ tá a gbọ́dọ̀ mọ̀ sọ, a gbọ́dọ̀ pé nítorí àwọn tó wà níjọba àwọn ọ̀tá wa ni wọ́n dáadáa tán bá sọ torí tán bá sọ àìdá náà á sọ èmi ò sọ o. Ní àárín Ṣakí wọ́n gbé contract jáde títí ìlú wọ́n san 1.6 billion. Ẹnìkan lòun ó ṣe kì í ṣe contractor ó lòun ó ṣe náà ìgboro títì yẹn ó gba 400 million owó lọ́dọ̀ contractor. Nígbà wo nù ṣé ní ayé ìtọ̀hún àbí ti. Láyé ìtọ̀hún ni so ti yé wọn ò sí ná 400 million wọn ó lọ ìyẹn wà ń bẹ̀. Ọ̀sádẹ́p Ṣakí gẹ́gẹ́ bí olórí gbogbo Òkè Ògùn ibẹ̀ ni headquarters Ọ̀sádẹ́p tẹ́lẹ̀. Nígbà nǹkan déjọba wọ́n gbé kó ní Ṣakí wọ́n gbé headquarters ẹ̀ wá sí Ìbàdàn. Ìgbọ́rọ̀ ń ṣe dá ìlú kọ̀ọ̀kan
àwa àgbẹ̀ ni wá ní ọ̀dọ̀ wa a sì nílẹ̀ so kẹ́hìn wá gbé headquarters OSADEP kúrò ní Ṣakí kúrò lókè Ògùn kó ló gbé wá Ìbàdàn so that àwọn olórí ò ní ìdìmọ́ láti máa dé Ṣakí wọn tó máa rí owó OSADEP kó jẹ láàrin ìlú Ìbàdàn mi pé àwọn ọmọ Ìbàdàn o mi sọ yẹn o so ẹni tó dé ń sìn ó ti gbé OSADEP padà sí Ṣakí ó dẹ̀ ti ń tún ilé wọn kọ́ gbogbo ó ń ṣe stadium wa wọ́n ti gbé contract ẹ̀ jáde ó jọ ọdún 5 lọ pé wọ́n ó ṣe 600 capacity owó jáde àríṣẹ́ ẹni tá a lè kà sí ọ̀tá wa torí pa àti inú ẹgbẹ́ kan náà ó ti tún gbé contract yẹn dìde pé kò ní jẹ́ 600 capacity mọ́ 1200 capacity wọ́n ń ṣe yẹn náà ṣé ẹ mọ̀ pé tí èèbá sọmọ àlè ó ní láti ronú pé bọ́ wá jẹ́ pé irú dáadáa báyìí lọ́ọ̀tọ́ ọmọ ṣe sí ìyàn kọ́ta owó kúkú máa kọ́ máa kúkú tẹ̀síwájú so bóyá ká dádúró mbẹ̀ yẹn èyí tí mo sọ ìpèníjà ló yẹ kó jẹ́ fún gbogbo wa. èyí tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ náà lò torí ìgbà tí mo béèrè lẹ́ẹ̀kan pé kí ni ẹlẹ́ẹ̀fẹ́ sọ̀rọ̀ mi ò fẹ́ sọ ẹnẹ́tì kan bọ̀ mílíọ̀nù ọ̀fun. kẹ́sì ọ̀rọ̀ ti jáde báyìí ní báyìí ó sì ń tẹ̀rùn lẹ́yìn ọdún méjì ẹ wà bọ́ gba. lẹ́yìn ọdún méjì àti dáadáa àtàìdá tán Ọlọ́run ní jẹ́ wọn rà ìdá ṣe o torí pé inú ẹ̀sìn Islam kọ́ wa pé àdúrà ní ká mọ̀ sí fáwọn olórí wa àdúrà even bá a nífẹ̀ẹ́ sí wọn because tán bá ṣàìdá àwa náà ló máa affect jù àbí òye so àdúrà wa ni pé Ọlọ́run jẹ́ wọn lè rí dáadáa ṣe kọ́lọ́run ó sì jẹ́ kí ẹgbẹ́ tiwa náà kọ́mọ tún tẹ̀síwájú sí. ẹ̀yin aráalé ẹ rí i pé níwọ̀nba ṣókí torí mi lè sọ pé kò tí tó wákàtí méjì níwọ̀nba ṣókí eléyìí tí èmi àti wọn ti jọ ní ìfọ̀rọ̀wérọ̀ ẹ rí i pé wọn ò figbá kan bọ̀ kan bó ti rí náà ti sọ nígbà èyí tán sọ kẹ́yìn ó fi hàn pé lóòótọ́ kò ṣe pé bóyá wọ́n ṣe báyìí oní báyìí a lérò pé tí a bá tún kàn sí yín láwọn ọgbà míì sà ààrẹ ẹ̀ ní sọ pé àyọ̀ yín lẹ́nu. bẹ́ẹ̀ bá ti ẹ̀yọ́ wálé tẹ́ bá ti ń fi nǹkan support ẹ̀. kò sí wàhálà ẹ̀yin aráalé yàrá pé ìṣẹ̀lẹ̀ fún sáà yìí a ó tún máa pàdé lọ́jọ́ ní ọjọ́ rẹ̀ àlejò mi lẹ́ẹ̀kan sí orúkọ wọn ni dókítà barrister Adébáyọ̀ Shittu tí wọ́n ti fi gbà kan rí jẹ́ alákòóso fọ́rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lórúkọ gbogbo ikọ̀ Àwarawa TV Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi ó tún di lábọ̀.